Anthony Joshua dèrò iléèwòsàn lẹ́yìn ìjàmbá ọkọ̀ tó máa pa èèyàn méjì ní márosẹ̀ Èkó síbàdàn. Abẹ̀ṣẹ́kù bí òjò ọmọ Nàìjíríà ní Anthony Joshua ó ní wọ́n ti sáré gbé lọ sí iléèwòsàn báyìí lẹ́yìn ìjàmbá ọkọ̀ kan tó mà nílò ní ọjọ́ Ajé Monday ní márosẹ̀ Èkó síbàdàn níbi tí èèyàn méjì tó ti dágbére fáyé. DSP Olúṣèyí Babáṣèyí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn. Gẹ́gẹ́ bí DSP Babáṣèyí ṣe wí, ìjàmbá náà ló mà wáyé ní agbègbè kan tí a mọ̀ sí Sílómà ká tó dé ilé epo Danco ní márosẹ̀ Èkó síbàdàn. Ìjàmbá ọkọ̀ náà ó pa èèyàn méjì lójú ẹsẹ̀, ṣùgbọ́n Anthony Joshua ó fi ara pa ní tiẹ̀. Wọ́n sì ti sáré gbé e lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú báyìí. Bẹ́ẹ̀ ni DSP Olúṣèyí Babáṣèyí mà wí, ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa fi tó àwọn èèyàn létí bí ọ̀rọ̀ náà bó bá ṣe ń lọ. Gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe gbéròyìn náà jáde, ọkọ̀ jíìpù kan tó jẹ́ Lexus ó ní Anthony Joshua máa wà nínú rẹ̀ lásìkò ìjàmbá náà. Jíìpù ọ̀hún ó ní wọ́n ló forí sọ tírélà kan tó mà dúró jẹ́jẹ́ rẹ̀, èyí tó máa fa ìjàmbá. Wọ́n wá fi kọ́rọ̀ wọn pé ìjàmbá ọ̀hún ó sì rújù, ìwádìí sì ń lọ lọ́wọ́ báyìí láti mọ ohun tó fà á ní pàtó. Ọ̀pọ̀ èèyàn ló ti ń dárò látìgbà tí ìròyìn ìjàmbá náà tó ti balẹ̀ sórí ayélujára. Wọ́n sọ wípé ìwádìí gbọ́dọ̀ wáyé lórí ohun tó fa ìjàmbá ọkọ̀ fún AJ báwọn olólùfẹ́ rẹ̀ ṣe máa ń pè é. Ẹ ó rántí pé láìpẹ́ yìí òun ni Joshua òun ló fi ẹ̀sẹ̀ ló fi fọ́ párí ẹ̀kẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò bí ẹgbẹ́ rẹ̀ Jake Paul tí ìyẹn sì balẹ̀ sí ilé ìwòsàn. Àwọn èèyàn sì ń gbóríyìn fún Anthony Joshua lọ́wọ́ lórí ìjà náà bó ṣe fi àjùlọ hàn òyìnbó Jake Paul ní US. Bí ìjàmbá ọkọ̀ ṣe wá jẹ́ láàrin ọjọ́ díẹ̀ tí AJ wà ní Nàìjíríà, ìmọ̀ ló máa ń kọ oníkálukú lóminú báyìí. Wọ́n ń sọ wípé nǹkan kan kò gbọ́dọ̀ ṣe ọmọ Yorùbá tàtà láti ìlú Ìságámù ní ìpínlẹ̀ Ògùn náà. A ó máa fi tó yín létí bó bá ṣe ń lọ. Nínú àtẹ̀jáde tí àjọ FRSC tó máa fi síta lórí ìṣẹ̀lẹ̀ yìí, òun ni wọ́n máa ti sọ wípé eré àṣáájú ló máa fa ìjàmbá ọkọ̀ fún Anthony Joshua àti àwọn tó jókòó tì í nínú mọ́tò náà. Àjọ FRSC tó rí sí ààbò lójú pópó ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ láti iléeṣẹ́ wọn nílùú Àbújá. Nǹkan bí aago 12 ọ̀sán òní òun ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló máa wáyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Olúṣẹ́gun Ògúngbémidé igbákejì ọ̀gá àgbà àjọ náà fún ìkéde gẹ́gẹ́ bó ṣe wí, èèyàn 5 ló wà nínú ọkọ̀ Joshua, ọkùnrin sì ni gbogbo wọn. Èèyàn 2 máa kú bí ìjàmbá náà bó ṣe ṣẹlẹ̀ nígbà tí jíìpù Joshua tó lọ kọlu tírélà tí wọ́n gbé kalẹ̀ jẹ́jẹ́. Ẹnìkan farapa, àwọn 2 wọ́n sì jáde láì farapa rárá. Anthony Joshua náà wà lára àwọn tí wọ́n ṣùgbà láàyè, ṣùgbọ́n ó farapa díẹ̀. FRSC wá fi kọ́rọ̀ rẹ̀ pé ilé ìgbókùsí Live Well tó wà ní Àjàká ní Ṣàgámù òun ni wọ́n gbé àwọn tó di olóògbé lọ. Àtẹ̀jáde náà sọ wípé ìwádìí fi hàn pé ọkọ̀ Lexus náà ń sáré ju bó ṣe yẹ lọ lásìkò ìjàmbá náà, pàápàá fún ibi tó jẹ́ ìloro. Nígbà náà ló pàdánù àkóso ọkọ̀ lásìkò tó fẹ́ ya ọkọ̀ mìíràn sílẹ̀ tó sì lọ forí sọ tírélà tí wọ́n gbé kalẹ̀ jẹ́jẹ́ lẹ́bàá ọ̀nà. Àjọ FRSC ó bá ẹbí àwọn tó di olóògbé nínú ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn. Wọ́n sì gbàdúrà pé kí àlàáfíà kó dé bá Anthony Joshua náà ní kíákíá. Wọ́n kìlọ̀ fún àwọn awakọ̀ láti yẹ sáré àṣájù, pàápàá láwọn ìloro ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn, kí wọ́n sì máa rántí pé ẹ̀mí ò láàrọ̀. Kí Ọlọ́run Elédùmarè kó bá fún Anthony Joshua ní àlàáfíà tó péye. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run bá rèé yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.